àwọn ọmọ Adéyẹmí wọ́dà fiwé mọ́ o. Odù bàbá sọ. Grace wọ́dà fiwé mọ́. Odù bàbá sọ. Oore ọ̀fẹ́ wọ́dà fiwé mọ́ o. Odù bàbá sọ. Òun lè sòwò ó fọ̀ dẹ̀dẹ̀ sẹ́wà. Odù bàbá sọ. ọmọ wọn ní gbàròkè ìrẹ́dẹ́ ìrẹ́dẹ́ o ìrẹ́dẹ́ ìrẹ́dẹ́ o àwọn ọmọ Adéyẹmí ń lólẹ̀ ìrẹ́ wọlé dé àwọn ọmọ Adéyẹmí ń sọdún o. ọmọ wá ọmọ ẹkùn náà dà ọmọ ẹkùn náà rèé wọ́n ń jó wọ́n mọ̀mọ́ jó bí olókun afẹ́lẹ́lẹ́. aládùúkẹ́mọdé mo tún ti gbórin ẹ̀sà mi dé agbọ́mọlé lọ agbọ́dá mi ẹnu lónìí mo kọ́kọ́ rí bá fọlọ́hún ọba kọ́dá ayé ọba ṣẹ̀dá ọ̀run òun ló bá wà dáwọn Adéyẹmí sí tí wọ́n ti lé lọ́dún ẹ̀kú ọdún ẹni fọ́dún èyí ṣàṣemọ́ Chief Mrs. Grace ní Adéyẹmí ayaba Moses Akínwálé Àlùkò ṣàpẹ́tù tìlú Ìgbàrà Òkè Isaac orí ọ̀fẹ́ ọmọ Adéyẹmí bọ́lẹ̀ níròhùn gbé sọnù bí o ṣe bí ọmọ aró níní yẹn ti lé lọ́dún ẹ ó dàgbà ẹ ó dògbó asẹ́ni lórí oníṣẹ́ yín lórí o iṣẹ́ yìí ò ní di iṣẹ́ mọ́ yín lọ́wọ́ lágbára Ọlọ́run ọba ayé òsì ní dáàsì yín lọ́rùn ẹ̀sìn nírògùn ẹ̀jọ́ olóyè Grace abiyamọ tòótọ́ o adára délẹ̀ bí egbin ọmọ oníkú mọ́ lọ́wọ́ wàá fẹ̀yìntì jẹun ọmọ lágbára Ọlọ́run ọba Isaac orí ọ̀fẹ́ ọmọ Adéyẹmí adúmọ̀ràdá rẹwà lọ́kùnrin adọ́gbadélẹ̀ bírú ẹ̀sìn òkú ọdún gbòrògbòdò ayé ò nílùú fún ọjọ́ ayé òsì ní jù ó sínú kóló bóbí ẹ̀kọ́ yẹn gan ọwọ́ dìlé àwọn bàbá ẹ̀yìn ọmọ wọn ní Ìgbàrà Òkè ọmọ wá ọmọ ẹkùn ọmọ onípàgàn dìgì ọmọ òrìṣà jẹ́mìlà bí onílé yìí kẹ́mìlà bí onílé yìí kẹ́là síta sítán ọ̀nì sákòtò àbárabíní ni wọ́n pèrè àwọn bàbá ẹ̀yìn ọ̀nì òjò kò sorúkú sẹ́sẹ̀ kó sunwọ̀n ayárẹ́ wọlé o ọmọ olùpẹ̀gàn dìgì ọjọ́ kan lérí ẹgbàrí ọgbẹ́tẹ̀ ní kẹ́sùn wọn kọjá ẹ̀yọ́ ọmọ Adéyẹmí ẹ̀ mọ́ gbóhùn ẹnu mi bí ti ń yapa lọ òpópó mi àwọn kan odò ọbẹ̀ lẹ́pọ̀ odò rí o ẹni òbọ́mọdéjà ló pànà bárẹ̀ ọ̀ni èmi mi ọ̀ni ajá rárá ó jẹ́ èrèpè tẹ́lẹ̀ ó mú mi arọ́ sí arọ́ sọ̀rọ̀ èrèpè sọ̀rọ̀ ó gbérí ẹ níjà rẹ̀ yọ kínníkínní oyè ó mẹ́kaṣu ike kàwù yóò pẹ́ sí ọ̀hún ọ̀ni eruku ọ̀ni gbógidi rin ọ̀ni kálákòló èègbòye rẹ̀ lẹ́nu ọmọ ọgbẹ́ kan lórí òkèlè ọgbẹ́ tẹni tí ò sunwọ̀n kọjá o ẹni kò sọ̀rọ̀ kìkì lójú òyìnbó ni wọ́n pèrè àwọn bàbá tó bí yín lọ́mọ. Jẹ́milọ́ 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 ìrẹsì Jẹ́milọ́ oore ọ̀fẹ́ Jẹ́milọ́ ìyànà wíkí mi mọ́ sun egbe á Jẹ́milọ́ àsun o. ọ̀ni kò sọ̀rọ̀ kìkì lójú òyìnbó Jẹ́milọ́ 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 ìrẹsì Jẹ́milọ́ oore ọ̀fẹ́ Jẹ́milọ́ ìyànà wíkí mi mọ́ sun egbe á Jẹ́milọ́ àsun o. ọ̀ni àyàlòdì kẹ́ẹ́jàkúrẹ́ mọ́mọ́mọ́ ọmọ ẹlẹ́yẹ kẹ́ẹ́sẹ̀ wọ́yọ̀wọ́yọ̀ àti dórí òkè lọ́nà Ìgbàrà Òkè ọmọ láàárọ̀ dẹ́yìn ọmọ ẹja gbọgbọrọ ni wọ́n pèrè àwọn bàbá ẹ̀yìn ọmọ olúwa lọ́tún ọmọ àlùbọ̀ lọ́sì ọmọ òbí Ìgbàrà tó bójú dẹ́rù bá ní ẹ̀kú ọdún o títàn ò ní jẹ́ ẹ̀tàn láyé ẹ̀gbọ́n ò ní jẹ́ rógùn gbà mí nígbà kankan àtijọ́ péjú sọ́dún yìí náà nù ẹ ó ṣe tẹ̀mí sí nínú owó nínú ọlá nínú ètètè kú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ àdùkẹ́ jàǹtà lèmi jẹ́ ọmọ wọn ní kútọ́ ọ̀nù àwọn ọmọ Adéyẹmí àṣeyí sàmọ́dún o. Jẹ́milọ́ 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 ìrẹsì Jẹ́milọ́ oore ọ̀fẹ́ Jẹ́milọ́ ìyànà wíkí mi mọ́ sun egbe á Jẹ́milọ́ àsun o. ọ̀ni kò sọ̀rọ̀ kìkì lójú òyìnbó
jẹ́milọ 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 ìrẹsì jẹ́milọ oore ọ̀fẹ́ jẹ́milọ ìyànà wí kí mi mọ̀ sùn ègbè.